tí gbèsè yẹn wá tó sọ dẹrú ó sọ dẹrú gbogbo ọ̀nà tí yẹn á gbà di ẹni tí ò ní òmìnira ẹni tí ẹ bá rí tí bá ń bẹ fún tẹ́ pé torí ìkànkan tí ń bẹ láàrin òun pẹ̀lú ẹnìyẹn ló sọ dẹni tí ò ní gbogbo tá a fi lè gbàgbà dówòrò àsàmì tá a fi lè máa bẹ̀ tá a fi débẹ̀ pàtàdé tá a dówòrò àwọn tá a ṣe wọ́n ní sìmẹ́ǹtì tí a kọ́kọ́ lò sí àwọn kìnìún tá a fẹ́ ṣe tó bá jẹ́rù sí ni ẹni tí ò bá sínú ìjọba ò tó bẹ́ẹ̀ àṣà ṣe pẹ̀lú wàhálà pẹ̀lú borí bẹ́ẹ̀ àti ẹ̀ tó ń bọ́ sí ọwọ́ àwọn àṣẹ ilé kékeré kan bẹ lẹ́gbẹ̀ẹ́ wa àṣẹ àwọn ọ̀gá ní ń gbé bẹ́ẹ̀. Allahu Akbar. nàbà kó sìmẹ́ǹtì 100 lákọ́kọ́ já pé tó bá di kíní kan o pàtí wọ́n máa débẹ̀ ní ọjọ́ kejì wọ́n ti kó sìmẹ́ǹtì lọ. Illallah. wọ́n àti ẹ̀ filẹ̀ rárá. ó ní ọba wa bá mi wọ́n ní àwọn rí àwọn kan níbi ilé tí ń bẹ ká tó débẹ̀ wọn àwọn tó dẹ̀ ti jẹ́ ọlọ́pàá ọ̀nà jẹ́mọ́ wa ti pẹ́ àti láwọn ọlọ́pàá ńlá ẹ̀kú kó máa gbogbo wọn láwọn gbogbo àwọn kọmíṣánná pólísì gbọ́dọ̀ wọn máa ṣètò wọn ní àfẹ́ lọ àrẹ́sì wọn ní à ẹ̀yin ò ní bá wa gbé bẹ́ẹ̀. La ilaha illallah. àwọn tẹ́ ẹ bá rí ilé ẹ máa bí wọ́n ṣe pọ̀ tó tá à ń bá ilé kí olóńké olókè olópè mi ó ní bàbá ó ní ó lóun fẹ́ máa kírun ó ní mùsùlùmí lòun tẹ́lẹ̀ ó ní wàá yìí ó ní mo fẹ́ máa kírun ó ní nbà jẹ́ kó ọmọ mi máa wálé kéwu yín ó sì mọ gbogbo yẹn ti mọ̀ pé ó lè ní mí ó ní ọmọ bàbá olè ni wọ́n máa pè é ó lóun mo fẹ́ fi tèmi bá tiẹ̀ jẹ́. Allahu Akbar. mo ní èmi gba nǹkan ó ní kí n wá arabi tó ń wá yìí mo lé mi yẹra nǹkan ní nǹkan ó náà fi tèmi bá fi tó ń wọ́n dáa asáfà lè wálẹ̀ kí n sanwó ẹ̀ tọ́ba gbowó ó fi mú nǹkan ni ló bá ṣe bẹ́ẹ̀ lé ní bàbá àdínì ni. Allahu Akbar. èmi tí wọ́n lọ lọ́lọ́run bá pé gbé àpàdé ẹnìkan olówó ńláńlá tí èyí ṣe àwàdà. Allahu Akbar. ó lè kọ́ didi máa lásì àti ilé ìpapọ̀ olóńgbúrò mi ló bá wá àbúrò rẹ̀ obìnrin ló ní kó wá bá mi ó ní bọ̀dá òun sọ̀rọ̀ mi fún ó fẹ́ rí mi mo ní èmi ni wọ́n rí pé mi lọ bẹ́ẹ̀ nìkan rí ni ó ní mọ́tò rẹ̀ mo ní sọ fún wọn ní mò wá ó ní sẹ́ tó bá fẹ́ wá kó wá èmi ò dá tí ìmọ̀ṣẹ́ tí ń ṣe ń gbà wọn ló bá ní kò oríjọ́ kejì ló bá wá nígbà tí nǹkan lè tó dé tó kọ́kọ́ ti mọ́sáàrí gbogbo ẹ̀ ti gé àti mọ́tò kankan ńlá mo rí pé yẹn ńlá lélẹ́yìí pàtí ń lọ níjọ́ ń lọ òfin mi 20,000. Allahu Akbar. ọ̀rọ̀ 1985 mọ̀ ń sọ yìí o. Allahu Akbar. sẹ́mi pé owó nìyí ń gbà wọn. Bẹ́ẹ̀ni. ó fún àwọn ìyàwó ní 10,000 ló bá ní ó ní wọ́n sọ pé ń yèé lọ ibì kan ṣùgbọ́n òun fẹ́ kí n fẹsẹ̀ bọ́ léhùn òun mọ̀ pé n bá fẹsẹ̀ bọ́ àdó ògbó wọn ní wọ́n lọ rò bẹ́ẹ̀ ó lóun rò bẹ́ẹ̀ mo ní kó wá lọ́la pàdó máa wá èmi ti gbé mọ́tò ṣẹṣẹ wọn gbọdọ̀ mi kalẹ̀ ó ti gbé Mercedes wá ọ̀dẹ́fà rẹ̀ ní orílẹ̀ ìlú ni kí n wọ̀ mo ní tó bá ṣe ní tí ò dá tí wọ́n ti wá mọ́tò yẹn kó bá mi nú ẹ̀ mo ní tèmi tí wọ́n wọ̀ ní ẹ ṣáájú kí n tẹ̀lé yín kò jù bẹ́ẹ̀ lọ. ìmọ̀tàrí bá ti dúró bá ti déta rẹ̀ báyìí la rí ẹnìkan ṣé o pé àṣàyìn náà máa ń wá bí. mo ní la ilaha illallah. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ẹsẹ̀ mi ń gbọ̀n àwọ̀lé àwọn mọ̀sáwádìí stabilize gbadá ó ṣe gbogbo nǹkan ó ṣe dáadáa mo á ní èyí tí ma wá bí ma nì àfa yìí ó ma wá gbogbo tẹ́ bá fẹ́ oníwó ma rán sí yín tẹ́ bá dẹ̀ fẹ́ rán àfa yẹn bá lọ
àwa fẹ́ ṣe foundation Marasí ló bá ní gbogbo dábàá fẹ́ ṣe oníkà máa pè dábàá rán ó wá pé gbogbo àwọn èèyàn rẹ̀ àwọn pé àfáà yìí bó bá dé gbogbo ibi tí ń bá wẹ̀ mú wá bá mi òṣèlú amúní sífìlọ́nsà ṣe Marasí yìí ó sì máa ga jù báyìí lọ o. Àmín. ẹ rí àmì Ọlọ́run tí ó ṣẹlẹ̀. Àmín. ìbá pé kọ́lọ̀ ń fi aláya balẹ̀ bí tá a wà yìí. Àmín. kọ́lọ̀ ń sẹ́ fi aláya balẹ̀. Àmín. màá rán alájà Àkànní sí i. Radiyallahu ta'ala ankum. so nígbà tí a bá fẹ́ ṣe foundation Marasí tó kọ̀ la ń bá rán àfa lọ ó délé wọn lẹ́nìkan bá mú ló bá ní ká fọ́ ká lọ pàtàkì débẹ̀ wọ́n bá níbi tó ró aṣọ pupa mọ́dì bó ti fa adìẹ tó fọnù rẹ̀ já pa báyìí tí ń da làfà débẹ̀ làfà rí lówó ẹ̀ lórí òní àfa ẹ̀ máa lọ kílẹ̀ wá débi ẹ̀ máa lọ. wàláhì tálà inú ilé Ọlọ́run la wà yìí. La ilaha illallah. Allahu akbar. èmi kàn rí i pé àfa yẹn ó yẹ kó rẹ́rìn dé ni kò rẹ́rìn mo ní kí ló dé tó wá sọ mo ní láyé gbọ́dọ̀ débẹ̀ mọ́. Allahu akbar. pẹ̀lú ògo Ọlọ́ba láti jẹ́ ọ̀yàn wàláhì tálà ń wò fojú kan báyìí. Allahu akbar. torí àdébẹ̀ mọ́ a sì lè yẹjọ́ lọ́nsìn mọ́ alága chief lọ́nsà àti gbogbo kẹ́nẹ́ kan ọ̀gá ìjọ sátọ̀dé àti di gbogbo orin inú omi àti gbogbo kẹ́nẹ́ kan àti gbẹ́kọ̀ gbàtí wọ́n ní kí chief lọ́nsà ó sọ̀rọ̀ ó kọ́kọ́ yìn wá ń tá a fẹ́ ṣe tó bá di ní ọ̀la kan àwọn kọ́mítì mẹ́fà ọ̀yàn mẹ́fà kún wá ariwo ń pa ilẹ̀ àmọ́ ilẹ̀ chairman ló bá ní kálọ̀ wo gbogbo kíní awo gbogbo ẹ̀ owó orí gbogbo ní tá a rí kíní torí pálí láṣẹ àti ráfítì àti gbogbo ẹ̀ papọ̀ ní mọ́sí yẹn ni padàpadà dé ní wẹ́ẹ̀n oníta torí ẹ̀ wáyé torí tọ́lọ́ náà ni ó ní gbogbo rọ́ọ̀gì tẹ́ ẹ lò ní mo donate ẹ̀. tí wọ́n yẹ fẹ́ ṣe foundation. That is a foundation. lórí omi. Same. wọn àṣìbí Ọlọ́run bẹ́ẹ̀ ń bí. Allahu akbar. adakẹ́ 15,000 ṣe láfi ṣe gbogbo ètò pé káwọn èèyàn lè bá wa tẹ̀wé anáwó 15,000 gbá yẹn bàtà parí gbogbo ètò apá 14,200. Illallah. inú wa wá ń dùn pé ẹni tó ní ká máa bọ̀ lọ́la la kọ́mítì bá lọ ní débẹ̀ ó kọ́kọ́ ní kókó kíkalẹ̀ èmi ò bá wọn lọ kókó kíkalẹ̀ wọn mú kókè wọn ní wọn pọ̀ mọ́ra yẹn ní Rónkẹ́ lọ́wọ́ pẹ̀lú ní Rónkẹ́ wọn ní give me my check lọ́wọ́ kọ́ sẹ́kì lọ́wọ́ kọ́ 50 naira. La ilaha illallah. La ilaha illallah. chief lọ́ṣà. wàláhì tálà. La ilaha illallah. àwọn ìjọba wọn fi hàn pé náà pé must be mistake wọn bá ka wọn ní ó dà pé mistake wà bí check yìí o ó ní hẹ́n ó dà pé 50 naira ní ló wà ń bẹ̀ ó ní yes ó ní 50 naira olówó táyé palẹ̀ yín wá ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ẹ wo máa lásìnà. Allahu akbar. alhamdulillahi rabbil Rabbil alamin. gbogbo tí ẹ bá fẹ́ ṣe ẹ má pẹ́ ni tí ẹ bá ṣe ni Ọlọ́run ẹni tó bá ṣe ló mọ ní ìbàlẹ́jọ́ wájú Ọlọ́run. Allahu akbar. Ọlọ́run ṣe gbogbo eléyìí fún wa ó practicalize bí ẹ̀dá ènìyàn ṣe é jẹ́ lára wa ni kálí bá a máa fi kún ọ̀rọ̀ tá a máa sọ ṣé àwọn tí ń bẹ láàrin pẹ̀lú Ọlọ́run tó jẹ́ problem kí ni ká sáà sọ ṣùgbọ́n eléyìí yìí Ọlọ́run fẹ́ ká máa fi eléyìí sọ̀rọ̀ fún gbogbo tó bá jẹ́ mùsùlùmí ká máa gbára lẹ́pọ̀ nǹkan ni ó ṣe é nígbà ọba yá inú owó dé yìí
ẹ máa fẹ́ ṣe nǹkan tí àwọn ọmọ kéékèèké máa gbé 10-50 million lẹ̀. bẹ́ẹ̀ bá máa ti jẹ́ gbígbàdúrà òun lẹ́ẹ̀dúró tì. sọ́bẹ́kẹ́ nìkan máa ní ẹ̀hún ṣe kíní kan fún yín ẹ fi ẹran kíní kan ẹ fi kíní kan. àkọ́ ni pé ìyìn sọ fún yín pé ọṣẹ dúdú ò da o bí ò bá ti sí ẹran èèyàn tí ò sẹ́ jẹ́ ń bẹ̀. Allahu Akbar. ọṣẹ lọ́ṣẹ can be white can be blue can be black. mi sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sọ ti yé yín. Allahu Akbar. ṣùgbọ́n tí wọ́n fi sí ni problem. owó tẹ́yìn ó máa ní tí aburú tí ó máa wá lẹ́yìn níní rẹ̀ tẹ́yìn ó máa sábàmọ́ pé bóun ò bá tiẹ̀ lówó ni ó yá. akéwú débẹ̀ ni o ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ sàká la fi eléyìí kọ́ képa déédéé dìtámìnì wa ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ sàká a sì gbọ́dọ̀ kí àwọn nǹkan kan tó máa rìlẹ́tì mọ́ àwọn tí wọ́n fẹ́ kí wọ́n yọ sàká tí wọ́n yẹ kí wọ́n la fi ń ké. Allahu Akbar. لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون. ẹ ń bá dábúrú kan bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀ mọ̀ pé àwọn tẹ́ ẹ pè lára yín ń pé wọ́n yé sára yín ó ti wà ń bò mí. Allahu. ó kàn fi ọ̀dọ̀ yín ṣe bójúbójú ni. ومنهم من يلمزك في الصدقات. ọlọ́wọ́ ní àwọn kan bẹ tí wọ́n máa fi ẹnu àbùkù kan wà nábì nípa zakat. فإن أعطوا منها ردوا. bí wọ́n bá pín zakat tí ò bá dọ́dọ̀ wọn àwọn kan bẹ tí ò máa bu ọ tí ò máa sọ tí ò dáa ṣùgbọ́n tó bá yẹ pé àná kọ́kọ́ fún ó sọ pé ẹni ọlọ́run ni ọ́ pé àmọ̀tí ẹ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó mẹ̀tọ́ ṣùgbọ́n bí ọba pín nǹkan tí ọlọ́run bò bá ní kó kàn án lọ́wọ́ tó mọ̀ irú ìbínú ti mẹ́ lọ́dọ̀ ẹ̀. Allahu akbar. Allahu akbar. ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله. ọlọ́run tó bá yẹ pé àwọn tá a wí bá yọ́nú sí ntọ́lọ́run fún wọn ni tí òjíṣẹ́ náà fún wọn ni kìbá mà dá lára wọn. وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله. tí wọ́n sọ wípé ilé tẹ fún wa yìí náà ọlọ́run tó wa àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ fi ẹnu àbùkù kan àwọn tí wọ́n fún wọn ní nǹkan. inna ila Allahi ragibun. tí wọ́n ní ọlọ́run á padà sí tọ́ àwọn fẹ́ bọ́ sí ibi ọ̀rọ̀ sàká ayé àkàtúntò kùtà kẹ̀dá nù ẹ̀yin lẹ́yìn torí tí ń láfi ṣe eré ìtẹ̀sí ẹ̀rẹ́gà ẹ̀ mọ̀ pé yá ti. Allahu ta'ala. إنما الصدقات. ọlọ́run wa ni mo fẹ́ sọ nípa zara tí a máa ń ṣe bá a bá yọ sàká owó sàkáàt bá a ṣe máa ń ná ọlọ́run ń pè ní sàrà ẹ máa wò ó ẹ máa sàdákàtù sàrà tí a máa ń pín owó sàkáàt tí a máa ń pín lọ́lọ́run lò ní ìtọrẹ àánú ń bí torí ẹni tó fẹ́ fún kò ní lérò ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run wa ní ẹni àkọ́kọ́ للفقراء. fakiru fa'ilu fún aláwọ̀ nù ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni fakiru fukara o bẹ́ẹ̀ni. àwọn tálákà ṣé bẹ́ẹ̀ náà wọ́n yọ zakati tè ní. bó ti dáa kẹ́ ẹ máa yọ zakat gbogbo ẹni tẹ́ ẹ bá yọ kódà bó jẹ́ rúwò kan náà lẹ́jọ́ ń ṣe tọ́tí ni pé tí ń bẹ lówó dé ibi ọdún mẹ́wàá ọjà ṣọ́ọ̀bù rẹ̀ kò tó 100,000 ọ̀dẹ̀ fẹ́ yọ tó lọ́ 100,000 irú tó fẹ́ yọ ọlẹ́ písọ́nà mẹ́ta kọ́ kódà kan fún òun ó kéré. Allahu Akbar. ṣùgbọ́n sọ fún pé zakati ni ọ̀sìn lè má sọ torí inú rẹ̀ lọ́n fẹ́ mọ̀. Allahu Akbar. afẹ́ yọ zakati kò ní kàtó pé sakanu kárí mi nù. Allahu akbar. àbí kò sì dá méjì kọ́kọ́ kan fún kìbá ìjẹ́rú òwò míì ní í ṣe tó mọ̀ pé gbogbo yín yẹ ti láṣìírí ara yín
ibi tí a ti jọ wà tí èsì ọdún mẹ́wàá tí èsì ogún ọdún tí èsì ọgbọ̀n ọdún ẹ ti rẹ́sì rárá yín ẹ ti mẹ́rin tó yẹ pé àtijọ́ tó ti wà ọjà rẹ̀ ò lé sí ó ṣe bàràǹdà káàkiri ni ẹ yọ sàkáàtì kẹ́ fi gbélé yìí nìde bẹ́ẹ̀ bá fi gbélé yìí nìde olówó tó pọ̀ sí nínú ọjà nu. Allahu akbar. gbẹ̀yàn ṣe yọ sàkáà nìyẹn ọ̀sìn jẹ́ ká nìkan mọ̀ torí wọn gbọ́dọ̀ yọ sàkáàtì fún ẹ kí ẹni ń lọ bẹ́ẹ̀ nìkan pé ẹ bá ń dúpẹ́ fún lágbájá alákòóbánu ọ̀sán pé sàkáàtì ni ń ránṣẹ́ nìkan o ẹni tó bá jẹ́ ẹni tí ojúlùbẹ̀rù ọlọ́run kò ní máa bọ̀ láti ibi tá a ti wọlé òun sírú bí yìí kó mọ̀ rí àwọn tí àánú rẹ̀ ó máa ṣe. Allahu akbar. níjojúmọ́ a máa ní túrú ìrànwọ́ ẹnìkan ní àwọn wọlé àwọn èèyàn fẹ́ lọ yáwó lọ́dọ̀ wọn. innama sadaqatu lil fuqara àkọ́kọ́ zakati yíyọ ẹni tó rí pé tálákà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ẹ̀mọ ẹni pé láti bí ọdún 6-7 tó bá fẹ́ lọlé yóò máa rìn lẹ́gbẹ̀ẹ́ mọ́tò yìí kẹ́lẹ́ bá fún lọ́wọ́ tó fi wọ mọ́tò délé ni. Allahu akbar kabira. àwọn yẹ ká ti mọ̀ pé lẹ́yìn òun yẹ ká yọ zakati fún. Allahu akbar. Wali masakini. àwọn ọ̀rọ̀ yìí ẹ̀yin lè bẹ̀rẹ̀ zakati o. Allahu akbar. ṣùgbọ́n ohun tó dáa ohun tó jẹ́ ríire wa ni kí gbogbo ẹ̀yin tẹ́ lówó kẹ́ lówó kalẹ̀. Amina. kò jẹ́ ríire fún àáfàá kí wọ́n máa ní ẹni jama rẹ̀ kan ti lówó rí jọ̀hún. Allahu Allahu akbar. akbar. ṣùgbọ́n ìtí jẹ́ kéèyàn dolówó jọ̀hún òní kéèyàn ó mọ̀ pé lágbájá òní mo sì wà pé láti lè ràn án lọ́wọ́ bó ti wù kó má ràn án lọ́wọ́. Allahu akbar. Ọlọ́run ní kí wọ́n náà tẹ́sítì ẹ̀ wò bó ṣe rí. Allahu akbar. Allahu akbar. Innama sadaqatu. má jẹ́ mu ní ẹni tẹ́ bá fún zakati sọ pé má sọ ń ràn sẹ́nìkan o zakati ni sọ ma pé ń ò lówó tí mo lè yọ fún gbogbo tálákà tán bọ́dọ̀ ṣe rán mi sí ọ bẹ́ẹ̀ ni kí bá ti wá bá mi wá dúpẹ́ fún mi ń kò tún fún ọ ní nǹkan mọ́ láéláé. Allahu akbar. Innama sadaqatu lil fuqara wal masakini. ayé náà làákẹ́dá fi máa lọ. Adama Allahu ṣùgbọ́n ẹ hayatahu. gbọ́dọ̀ ẹyin ọ̀pọ̀lọpọ̀ ẹyin a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹyin ìmọ̀ bá ṣe lówó tó o ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n ju ẹnìkan lọ nígbà 100. Allahu akbar. a lè ní tán àwọn ọmọ ní díẹ̀ ni a máa níjura wa lọ a máa níjura wa lọ a máa níjura wa lọ bó jẹ́ ìmọ̀ yìí náà ni a máa níjura wa lọ níjura wa lọ níjura wa lọ yóò fi wá ku ẹnìkan tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ Ọlọ́run ló kù. Allahu akbar. Innama sadaqatu lil fuqara. ìyẹ́mọ̀ sàdákàtù ni pé dájúdájú bí wọ́n ti ṣe pín owó zakat àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tó pàtàkì jù lọ́dọ̀ Ọlọ́run tálákà tó bímọ 6-7 òun kọ́ ló bí àwọn ọmọ Ọlọ́run ti sọ pé àwọn ọmọ ibi tí wọ́n gbà wáyé nù ẹni tí ò yẹ kó bímọ 2 tó bímọ 7 Allahu akbar. sẹ́yìn máa pa wọ́n ni Allahu akbar. níbi tó lọ́wọ́ ná gbogbo owó tí ọ̀rọ̀ ọmọ bí. Allahu akbar. bí ẹ tẹ̀ ní kí wọ́n fẹ́ tó sọmọ bíbí Ànábì ní Sallallahu alayhi wa sallam. ó ní màníyì tí ó dọmọ ó ní tó bá bọ́ sérí àpáta ó ní yóò déyàn. Allahu akbar. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ tí wọ́n á ní àdúgbò tẹ́ ẹ ti ń kírun ẹ mọ àwọn kan tó jẹ́ wípé láti di ọdún 3-4 àǹkárá kan náà ní wọ́n kírun ọ ti wò ó pé torí bẹ́ẹ̀ bá ti ṣe ti bi iṣẹ́ náà lẹ́yìn máa ṣe ti bi ilé tẹ̀ ń gbé èèyàn lè yàn ara àlàáfíà àtòríire fúnra àtàwọn ọmọ ẹ̀ Allahu akbar. ṣebí torí ẹ̀wọ̀n fi ní ká máa yọ sàkátìlì fitiri torí kínú àwọn èèyàn lè bá a dùn papọ̀ níjọ́ ọdún Allahu akbar. wọ́n ní ká máa ìpẹ̀rẹ̀ léyà torí kínú àwọn èèyàn lè bá a dùn papọ̀ nínú ọdún àwa táyì kíra wa tẹ́lẹ̀ ká kíra wa nígbà tó bá fẹ́lẹ́ ìtọ́ fẹ́lẹ́ ìtọ́ fẹ́lẹ́ ìtọ́ fẹ́lẹ́ yìí
bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ zakat. Allahu akbar. bí o sì ṣe zakat náà bí òdọdún náà ọba rí i pé ara ní ẹnìkan tó owó tó ṣe tí ọ rò pé n kò lè jẹ ju 500,000 lọ tó rẹ̀ jẹ 2 million lérí ẹ̀ pé àwọn kírísítà tí wọ́n yọ ìdá mẹ́wàá kò sí nínú ìwé wọn kò sí nínú ìwé wọn wọ́n ṣe ń túláàsì fúnra ara wọn ni. Allahu akbar. a kàṣàkàtì ẹ gbọ́ nísìn ẹ wo ti jẹ́ Islam 2 million èmi náà ó dáa bó ṣe 100,000 àbí 200 ọ ti wú ẹnìkan inú ẹni náà tó mọ̀ pé ìjọba tí ìbá ń lọ ilé ẹni yìí máa ń dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò bó jẹ́ 100 naira tó náà máa fún pé wọn náà lọ fi bẹ̀rẹ̀ nǹkan báyìí wọ́n sọ fún yẹn o wọ́n rán sí yẹn o. Allahu akbar. tí ẹ bá máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ìlú ọgọ́rùn ọdún láyé kò ní sẹ́ni tó tààrà ẹ̀ dìde. Allahu akbar. gbogbo yẹ ni ó bá dẹ̀ tààrà ẹ̀ dé ènìyàn dìde lọ́lọ́run torí rẹ̀ ṣe dáadáa fún yẹn. Allahu akbar. Innama sadaqatu wọ́n nínú ẹ̀kọ́ lil fuqara wal masakin. lẹ́yìn náà ó kan àwọn àti ń tọrọ àwọn tálákà wọ́n lé wọn ò bá ní Allahu akbar. àwọn masakini àwọn ò ní wọn ò lọ́nà rárá Allahu akbar. wọ́n tutù òun náà wọ́n tún dérí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n wà nílé tí wọ́n jákàmùná tí wọ́n yé lọ́ọ̀bì kankan Allahu akbar. tí wọ́n ṣe tí ò da wọ́n máa ń ṣàdúrà ni pé àfáà ti ń yẹ nǹkan wò ó Allahu ta'ala ankum. eléyìí ti ní sẹ́nu ẹjọ́ máa ṣe irú pàlàpàlà kí ni. Radiyallahu ta'ala ankum. ọ̀lẹ̀ ká lẹ́yìn nǹkan o ti nílé iṣẹ́ tí ẹnu torí òwe babaláwo gbọ́fá kò gbọ́fá owó tá a bá dà níyàn sí ti babaláwo ni. Allahu akbar. òun rówó wọ́n ń dà níyàn sí owó wọ́n fi ń lérí kinní kan. àlẹ́ tó dúró létí ń sin lọ́wọ́ bẹ́ẹ̀ bí Kùránì ní nké ni bí ìdàlẹ́ ìlú ni bí kinní kan ní sí wọ́n sábà pé àfa lélẹ́yìí ẹ̀sìn gbọ́ bàjẹ́ masaki nínú. Wàlá ó ti yé yín èmi ò máa sọ ẹ máa wá rò ó àwọn àgbàlagbà Yorùbá nílùú òkè wọn ní ọmọ tá a bí nílé ọgbọ́n tá a gbé lọ sí ojúde ìmọ̀ràn léwò ọgbọ́n ni ò ní gbọ́n ní àbọ̀rọ̀ ni ò ní mọ̀. Allahu akbar. Allah. Amen. ẹ máa fi kún bẹ́ẹ̀ ṣe lògbèsè ayé nu. Allahu akbar. bí kú bá tiẹ̀ dé ọlọ́wọ́ kọ̀ọ̀kan dẹ́ẹ̀mí rẹ̀ padà síjọ́ tó ti wálé ayé gbogbo tó o bá ṣe ní dáadáa ọmọ rántí tó bá ṣègbè gbogbo tó o ṣe láì dá ọmọ rántí ẹnìkan ò ní kú kí yẹ́wò mọ ẹ̀sìn dúdú náà sọ àṣìtáàtà ọjọ́ tí ọlọ́run ọgbọ́ tí ó dá ẹ̀mí ẹ̀dá ènìyàn padà gbogbo tó ṣe láyé yóò rí ní rere yóò rí aburú yóò dá padà líyù rẹ ó àmàlà kó lè bá a fi gbogbo ṣẹ́ tí wọ́n ti fi owó nípa àmọ́ ń yá àmọ́ níbi tẹ̀kọ́ àlàzára tẹ́ àmọ́ ń yá àmọ́ níbi tẹ̀kọ́ àlàzára ikú wa dé wọ́n rí wá ìyẹ̀mí rẹ padà ọ̀rí oore tó ṣe àfàbúrú ó yẹ kẹ́ni o ti mọ̀ pé ìrìn àjò tí ò dáa ni. Allahu akbar. Wàlá mílínà àlẹ́yà. bọ́ọ̀bá wa yọ zakat àwọn tí o bá kọ́ àwọn tí ẹ bá gbẹ̀ǹde pé kí wọ́n máa gba zakat káàkiri lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀dẹ́ ènìyàn ẹlẹ́tọ̀ láti yọ fáwọn náà. Allahu akbar. mo dá yín dúró bẹ́ẹ̀. Wálé mọ́ aláfàtì kùlùbọ̀n. àwọn adé rí i pé ìnira ló sọ wọ́n dẹ lẹ́sìn míì ọkàn rẹ̀ kó onú Islam ṣùgbọ́n ibi tó wà ń ibẹ̀ ní ti rí nǹkan jẹ tó bá rí yẹn lónìí tó bá ní òun ṣe báyìí fún yóò kú omi tó wà yóò padà sínú Islam ìrọ̀lẹ́ yìí ni ẹ fi owó rà padà. Allahu akbar.
àbí ẹni tí ṣe babaláwo tí ò lóògùn tí tọ́lọ́ ṣe ń bà sírí ẹ̀ kò mọ nǹkan kan. radiyallahu ta'ala ankum. ẹ pé tá ló ṣe babaláwo ń bíbọ ni wọ́n ti kọ́ ṣé jíjẹ mímu yìí náà ni kí n dán olóko owó radiyallahu ta'ala bá ankum. kú sí eré yìí ìyá ni. ìyá ni. Gbogbo ọ̀nà tá a bá lè gbà encourage èèyàn kó bọ́ sínú Islam onímọ̀ aláfàdà àlẹ́ kàtán. wà fi rìkọ́bì. àbí ẹni tó jẹ gbèsè tí gbèsè yẹn wá tó sọ ọ́ dẹrú ó sọ ọ́ dẹrú. gbogbo ọ̀nà tí yẹn á gbà di ẹni tí ò ní òmìnira ẹni tí ẹ bá rí tí bá ń bẹ fún tẹ́ pé torí nǹkan kan tí ń bẹ láàrin òun pẹ̀lú ẹnìyẹn ló sọ dẹni tí ò ní òmìnira ẹ béèrè ntẹni yóò bá gbà ẹ fi sàkáàtì san kó firi. Allahu akbar. tó bá jẹ́ mùsùlùmí ni o. Allahu akbar. tó bá jẹ́ mùsùlùmí. wàlígàrìmínà. àtẹni tí ó rò pé bóyá wọ́n pè é sí àwọn ọjà kan láti rà ó rò pé òun ó rí owó ń bẹ̀ ó débẹ̀ pé ẹ bá fún mi títí jọ́ bẹ́ẹ̀ báyìí ń fún yín lówó ó rajà nítorí pé ó bá mi kọ́ ló bá ń bẹ̀ ó dé ní gbèsè ó wà dandan sáká kiri kò lè wọ́sọ̀ owó dé mọ́ tí ẹ sì ti mọ̀ ẹ pè é bí léèrè pé kí ló dé àti dé pé lágbájá mo jẹ lówó báyìí ẹ san. Allahu akbar. ẹ má kó fún ẹ bá dọdọ nìyẹn kò ẹ sanwó yẹn. Allahu akbar. torí ó lè má jẹ pé ẹni nìkan ló jẹ lówó. gbogbo ọ̀nà tí yẹn gba àṣà gbèsè fún yẹn mo kàn wíyì ní àlẹ́ kà á tán. Allahu akbar. wà fi. ní sùúrù àwọn èèyàn wo oníṣẹ́ gbogbo eléyìí wọn aláwọn lọ sí wúmúra. Allahu akbar. ṣé bí wọn nìkan lọ ní ládàá umura. ebi wọn nìkan lọ ní ládàá umura. bẹ́ẹ̀ni. at least ẹni tí ó lọ sí umura ó kéré yóò ní 800,000 lọ́wọ́ ó kéré jù àbí 1 million. bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. 1 million plus. tá a lọ wàá fún ní 250,000 pé kó fi bẹ̀rẹ̀ ẹsẹ̀. kọ́lọ̀njì ó yí àwọn èèyàn wa o. amiina. torí ọ̀rọ̀ wọn ti di sí àdúrà. bẹ́ẹ̀ni. ti di sí àdúrà. bẹ́ẹ̀ni. ti di sí àdúrà. ó múra ẹyọkan là nábì ṣe láyé. sallallahu alayhi wa sallam. méjì ájì ẹyọkan sí ló lọ. sallallahu alayhi wa sallam. ó sì ṣe umura mẹ́rin. ó ṣe umra mẹ́rin ájì ẹyọkan là nábì lọ. sallallahu alayhi wa sallam. bọ́ bá ti lọ ájì ẹyọkan ti tó. bẹ́ẹ̀ni. bọ́lọ̀ ń bá wa mú wá sí i. tàtọ́wò. tàtàwò. ó ti kọ́kọ́ wò pé ewu ni mo eléyìí tèmi nìkan ni ṣé ẹni tí yóò lọ mọ́kànlá rẹ̀ ni kò ní wà ní Jánnà ni. la ilaha illallah. ṣé ẹni tó bá lọ sí Mẹ́kà omi nípa ní Jánnà tiẹ̀ wọ́n mọ̀ wá kà á léra wọn. kọ́lọ̀ ń jẹ́ Ìsìlámù òye wa ni o. àmín. ẹlòmíì ọdọọdún umura ó sì ń wà ní márásí ó níjàmọ́ ó rí àwọn tí ò rí jẹ tí ò rí mu ó rí àwọn tó jẹ gbèsè ilé. ẹlòmí àwọn àbúrò ẹ̀kan ò ló ń jẹjẹ. fi sabilillah. lẹ́yìn náà èèyàn sì máa yọ zakat láti ná sílé Ọlọ́run wọ́n kọ́ lé kéwù ni wọ́n kọ́ márásí ni fi sabilillah. wọ́n kọ́ lé kéwú wọ́n kọ́ máa lásì gbogbo tó bá jẹ́ nítorí ìtọ́ lọ́hùn bí ta lè zakati sí nìyẹn. wàbúni sẹ́bíìlì. àbí ẹni tí ń lọ bìkan pásítọ̀tù rẹ̀ jùnù àbí tíkẹ́ẹ̀tì rẹ̀ jùnù tàbówó rẹ̀ jùnù bẹ́ẹ̀ bá wá báyìí tó bá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ má sọ fún un pé ó ti da màálù tó tọ́jú owó ẹ̀ fẹ́ owó tó fi padà sí Kánò ni o
àbálọ̀ ń dáhùn o Allahu akbar. nítorí ọmọ. inna ba'da zanni ismun. Allahu akbar. Allahu akbar. tiẹ̀ tọ́ fún un kí ló kan tiẹ̀ ń pa pé ó ti da màálù tọ́jú pé ó lè ní wọ́n o ó tọ́jú owó màálù rẹ̀ o owó tó fi wọ ẹlòmíì ó sì máa purọ́ yóò máa wá sọ gẹ́gẹ́ bíi pé òótọ́ ni. La ilaha illallah. kí ló kan tiẹ̀ èèyàn lówó òun sọnù ọba ọ̀bàrẹ̀ fún gbogbo ẹ̀ tó bá lágbára fún pé tí mo lágbára ni kọ́ ọmọ ní ìwọ ẹ ti báyà mọ́gbọ́n ẹyin ni kí ló kan tiẹ̀ ń bẹ̀ má fara bí yẹn o. ẹ máa ń ṣe nìyẹn o. bí ẹ ti máa ń ṣe nìyẹn o ọ̀yà múnà ń dẹ̀lẹ̀ máa wò. يراعون ويمنعون الماعون. faridatan min Allah. eléyìí tá a wí yìí ní ọ̀ràn yẹn látọ̀dọ̀ Ọlọ́run. wallahu alimun hakim. mo mọ ju omi ṣẹlẹ̀ adájọ́ àgbà sadaka مولانا العزيز. bóyá ẹ kọ́kọ́ pé wá fáwọn yẹn ìtumọ̀ ní ká gbé fún alága ńkọ́ wá gbé fún wọn o. addi zakata anil amwali tagsiluha. kathawbi yughsalu aw yunqa min ad-dasami. كالثوم يغسل أو ينقى من الدسم. ní kí wọ́n pín fún wọn kí wọ́n gbà fáwọn ó dáa. ẹgbẹ́ fún wọn ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún kọ́gbẹ́gbẹ̀rún kọ fún wọn. ó ti bọ́ sọ́wọ́ àwọn elétò ká kí wọ́n gbọ́ ni ká kí wọ́n gbọ́ wọn mọ̀ wá wò ó ń bẹ̀ yẹn wọ́n á rìkọ́dù ẹ lẹ̀. farabalẹ̀ kálídé Yorùbá gidi. Aminu. Aminu. Àmín. Allahumma amin. Àmín. Ohun tí kò sí tàbí ṣùgbọ́n ń bẹ òun ni wípé Ọlọ́run gbé àwọn bàbá kalẹ̀ fún wa kí wọ́n máa jẹ́ àánú àti ìkẹ́ fún gbogbo mùsùlùmí. Òun ló jẹ́ kí bàbá gangan fúnra ara wọn kí wọ́n á kà kún iṣẹ́ wípé ohun tó bá jìnnà sí wa gbogbo ohun tó bá jìnnà sí wa bàbá ń fi àánú Ọlọ́run tí ń bẹ lára wọn wọ́n fi ń sun mọ́ wa. Gbogbo nǹkan tí a rò pé bóyá ó wà ní nǹkan tí a ti pamọ́ bàbá ń fi àánú Ọlọ́run tí ń bẹ lára wọn wọ́n fi ń ṣílẹ̀kùn ẹ̀ fún wa. Bàbá jẹ́ ká mọ̀ wípé bí a ṣe pọ̀ tó nú mọ́ṣáláṣí yìí tí a bá ní ká bi wá pé òpó mélòó ni òpó Islam inú nǹkan tó dájú òun ni pé a rí 80% tí ó lè sọ fún wa pé òpó Islam 5 ni. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni mà ọ̀tọ̀ làgbọ́yé ká mọ òpó 5 yìí ọ̀tọ̀ ni ká wá gbọ́yé ọ̀tọ̀ ni. Nítorí ẹ̀ bàbá ń sọ fún alọ́pọ̀lọpọ̀ ọgbà wípé gbogbo ẹni tẹ́ bá pè pé mùsùlùmí ti ń dáhùn ó ti di dandan fún ẹni bẹ́ẹ̀ kó ní àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀. Nítorí nǹkan báyìí látẹnu àwọn àfáà mi lè kéwú wọ́n ní pé àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run ìdùnnú Ọlọ́run ìfàyàbalẹ̀ Ọlọ́run ọlá Ọlọ́run ọlá Ọlọ́run ìkẹ́ Ọlọ́run ìkẹ́ Ọlọ́run àpọ́nlé Ọlọ́run àgbékọ́ Ọlọ́run gbígbàdúrà Ọlọ́run ìfàyàbalẹ̀ Ọlọ́run àlàáfíà Ọlọ́run ìṣọ́ Ọlọ́run tí ń bẹ lára bàbá látàná kó tó dò ní ọlọ́mọkàkó ń bẹ láyéláyé. Àmì wọn ò tó ẹ jẹ́ ká jọ kó pé mẹ́ta kí Ọlọ́run lálùbáríkọ̀ láàmínà lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn bá tẹ́wà ń kálẹ̀ kọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ kárí fún gbogbo wọn. Kọ́lọ̀ wá wà láàánú Ọlọ́run ti mìíràn bàbá gbogbo apáta kọ́lọ̀ bí àbùkátà wa. Zakat gẹ́gẹ́ bí bàbá ti ṣàlàyé fún wa ọ̀kan ló jẹ́ nínú òpó ẹ̀sìn Islam. Bó ṣe wájú òpó Islam tó yìí ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ mùsùlùmí ní àgbọ́yé wa nípa rẹ̀ tó nǹkan kan nítorí pé àwa ní àgbọ́yé
wọ́n wá ń sílẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ aburú tó yóò rírú ẹ̀ rí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé kí wọ́n gbọ́ yé kí wọ́n máa tẹ̀lé zaka kí wọ́n máa mú yọ láti má ṣe é. ṣùgbọ́n àti wáyọ gbogbo wa kó nu wàhálà yìí bàbá wa gbìyànjú láti sún nǹkan tó jìnnà láti súnmọ́ wa. wọ́n gbìyànjú láti ṣèwé kékeré yìí fún wa ní èdè Yorùbá pẹ̀lú ìbámu wípé ọ̀pọ̀lọpọ̀ wa àsòyìnbó òun là ń kà kún bẹ́ẹ̀ sì ni àsòyìnbó yìí àwọn tẹ́tí ẹ̀ gbọ́ àsòyìnbó wọn gan yé gan wò tó nǹkan. bàbá wa ń pa lérò fún wa yìí pé a gbọ́dọ̀ sọ lẹ́nu torí ẹni tó bá ti sọ lẹ́nu yóò sọ àpò ìyàkọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ àjẹ wa. àwọn ìgbìmọ̀ tí Ọlọ́run kó ti bàbá àwọn ni wọ́n pèrò pọ̀ tí wọ́n lọ bá bàbá yìí pé Ọlọ́run járe yín pé bàbá o ìyà ń jà wá mùsùlùmí ìtòsí ń jẹ wá níyà tó ń fọkùn jà yìí nǹkan bíi 4 la rí tó fà á. àkọ́kọ́ òun ni bí àwùjọ wa ṣe rí tó gbé àwọn bùkátà tó yẹ àtèyí tí ò yẹ tó gbé ilé àwọn olówó lérí nítorí pé bùkátà tó yẹ àtèyí tí ò yẹ tó wà lọ́dọ̀ àwọn olówó wa yìí ọwọ́ ajé kan máa ka ọ̀rọ̀ sàkákún ọ̀rọ̀ tí ó kàn mí kò jẹ́ kí wọ́n ka ọ̀rọ̀ sàkákún nǹkan tó jẹ́ ọ̀ranyàn bẹ́ẹ̀ sì ni sàká yíyọ ọ̀ranyàn ni. lẹ́yìn ìṣòro bí àwùjọ wa ṣe rí yìí àwọn olówó fúnra náà ní tirun wọn la ọ̀pọ̀lọpọ̀ wọn ìwà tí ń bẹ lọ́wọ́ wọn ni pé ìgbà tí ọ̀sán ń ṣiṣẹ́ níbo lòru wà ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n ń ṣe nu pé nígbà tí ọ̀sán ń ṣiṣẹ́ níbo ni òru wà pé kí ló ń wò kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó kí wọ́n ní àánú àwọn tó jẹ́ mẹ̀kúnnù lójú. ohun tó tún ṣe tá a tún rí gẹ́gẹ́ bí ìṣòro gẹ́gẹ́ bá ti sọ sínú ìwé yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aṣíwájú ẹ̀sìn tí wọ́n ti jẹ́ òdodo tọ́jú kó wá ṣòro fún wọn láti sọ òdodo. àtẹnujẹ tí ń dọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àbáwọn aṣíwájú ẹ̀sìn míì láàmú kò jẹ́ kí wọ́n lè sọ òdodo fún àwọn olówó àwọn ọlọ́lá tí Ọlọ́run pín sí àkàtà wọn kí wọ́n mọ pàtàkì zaka yíyọ. nítorí eléyìí tó bá yẹ pé àwọn àáfàá wa àwọn aṣíwájú ẹ̀sìn míì tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn tí wọ́n nímọ̀ nípa bí nǹkan ṣe bọ́lọ̀ ṣe gbé nǹkan rẹ̀ tó bá yẹ pé wọ́n ń ṣàlàyé fún àwọn tí wọ́n lówó láwùjọ bóyá wọn ò bá kọbi ara sí zaka yíyọ. àbí tó bá yẹ kí wọ́n jẹ́ kí wọ́n mọ irú ewu tí ń bẹ nínú wa kéèyàn lówó kọ́mọ ya zakat bóyá wọn ò bá tún ìwà wọn ṣe. nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ sí kọ ìwé yìí àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tí wọ́n lọ bá bàbá láti ṣètò gbígbé bówó láti mọ ìṣàkálẹ̀ wọ́n pe orúkọ ìgbìmọ̀ náà ní Zakat and Charity Foundation. wọ́n pe orúkọ bẹ́ẹ̀ ta yẹn wọ́n wá pè ní ZCF. nígbà tí bàbá fẹ́ tú ìwé yìí tó fẹ́ tú sí Yorùbá wọ́n rí wípé nínú alifábẹ́ẹ̀tì Yorùbá kò sí Z ń bẹ̀ ìdá sí àbí ṣì ló wà ń bẹ̀ ṣùgbọ́n nítorí pé ìgbìmọ̀ zakat Z ni wọ́n lò bàbá wa fi ilẹ̀ síbẹ̀ wọn ò change Z yẹn nígbà tó fẹ́ sọ̀rọ̀ zakat. wọ́n ṣe léyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa onímọ̀ ni wá níta bá sì rí àfẹ́ máa béèrè pé nínú èdè zakat nínú èdè Yorùbá kò sí alifábẹ́ẹ̀tì Z ń bẹ̀ wọ́n máa fi Z yẹn sínú nǹkan tí wọ́n ń kọ nítorí pé orúkọ tí àwọn ìgbìmọ̀ yẹn ń jẹ́ ó ní Z nínú. wọ́n bá dẹ̀ fẹ́ sọ wọ́n bá fẹ́ ṣètò nípa abẹ́ sẹ́ máa ń kọ nǹkan wọ́n yìí sábà change bí orúkọ ó bá ṣe kí orúkọ ara rẹ̀. now nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ ń kó ti bàbá wọn mọ̀ ẹ́ kí bàbá ẹni tí ń ṣàánú púpọ̀ ni wọ́n àánú wọn ò sì fi mọ lórí ẹlẹ́sìn mẹ̀sìn wọn ò fi àánú wọn mọ lórí ẹlẹ́yàmẹ̀yà kódà àánú tí bàbá máa ń ṣe àánú àtìgbàdégbà ni nítorí àwọn amú àbáwá pé kí bàbá kápá wọn láyè ká dá ìgbìmọ̀ zakatu síjọlẹ̀ kó lè bá a máa mú ìgbésí ayé rọrùn bá mùtúmùwà nígbà tó jẹ́ pé ẹ fi àánú yín ẹ fi mọ̀ pé eléyìí ẹlẹ́sìn mi ni ẹ jí kí àánú yín mọ̀ pé eléyìí o ẹlẹ́yà mi ni. wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ́ lóríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí náà ń pè ní zakat tí a bá dé tá a máa padà fún wa ní ìwé ìyá padà rí wọ́n ní ọ̀rọ̀ tó súnmọ́ etílé a lè sọ pé zakat òun ni owó orí ajẹmẹ́sìn
tí mùsùlùmí gbọ́dọ̀ yọ nínú èrè tàbí èlé tó gun ojú owó èyí tó fi ṣiṣẹ́ fún odidi ọdún kan. irú owó tá à ń wí yìí tàbí nǹkan mìíràn tó yàtọ̀ sí owó téèyàn ní tí a fẹ́ yọ zakati nínú ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ èyí tó yẹ pé kò sí ìpayà àti san gbèsè nínú rẹ̀. ẹ máa gbọ́ o, nǹkan tá à ń pè ní zakat òun ni owó tí a yọ nínú èrè tàbí èlé tó gun owó tá a fi ṣiṣẹ́ fún ọdún kan. èrè tí a fẹ́ yọ zakat nínú ẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ owó tó jẹ́ pé ẹni tó ní kò ní máa bẹ̀rù pé òun fẹ́ san gbèsè mọ́ nínú èrè rẹ̀. ó gbọ́dọ̀ jẹ́ owó tàbí ohun ìní mìíràn tó ṣẹ́kù lẹ́yìn ìgbà tí a ti rí ojú owó tí kò sí ìnáwó míì tàbí ṣe nínú rẹ̀ mọ́. bàbá ní àwọn ìlú tó jẹ́ ti àwọn mùsùlùmí owó tí a lè yọ sàkáàtì nínú rẹ̀ òun ni a mọ̀ sí nisab. èyí ni owó tó ṣẹ́kù lẹ́yìn tí a bá ti yọ ojú owó àti gbèsè tán nínú rẹ̀. wọ́n ṣàlàyé tó pọ̀ lálẹ́ ká má gba bàbá ní àsìkò. wọ́n wá ní tàbá fẹ́ sọ̀rọ̀ nípa zaka lọ́nà tó máa gbà yé wa. ẹ jẹ́ ká fi àwọn ẹlẹ́sìn Kristẹni kí a fi ọ̀rọ̀ wọn sọ àsọyé sí nǹkan tó ń pè ní zakat. ọlọ́run ọba wa tó dá wa ó ṣe ìdẹ̀kùn lẹ́yìn tí ó ṣerú ẹ̀ nínú ẹ̀sìn míì ó ṣe fún wa ní Islam. àwọn ẹlẹ́sìn Kristẹni ní oṣooṣù ni wọ́n máa ń yọ ìdámẹ́wàá nínú owó wọn sí ilé ìjọsìn wọn. ẹ dákun máa fọkàn bá wa lọ o. ìdámẹ́wàá tí wọ́n máa ń yọ yìí lọ́dọ̀ tiwọn nínú ojú owó tí wọ́n bá ní òun náà ti máa ń yọ ìdámẹ́wàá nínú owó wọn. tí wọ́n bá kó àjọ tó bá dájọ ká tó lè ná nínú àjọ yẹn wọ́n kọ́kọ́ yọ ìdámẹ́wàá nínú àjọ tí wọ́n kó. kódà bẹ́ẹ̀ nìkan bá rẹ́ nìkan tó ṣe é lànà tó bá bùn lówó kó tó náwó tí wọ́n bùn yẹn gẹ́gẹ́ bí ètò wọn nínú ẹ̀sìn wọn ó gbọ́dọ̀ yọ ìdámẹ́wàá nínú owó tí wọ́n bùn. tó bá jẹun yó tó bá ta tẹ́tẹ́ tó bá jẹ tẹ́tẹ́ kó tó náwó tẹ́tẹ́ òun gẹ́gẹ́ bí òfin wọn ó gbọ́dọ̀ yọ ìdámẹ́wàá nínú owó tẹ́tẹ́ tó jẹ. tí a bá wá rẹ́ nìkan tó yẹ pé láàrin oṣù kan gbà tó yẹ kó yọ ìdámẹ́wàá nínú owó rẹ̀ tí ó bá yọ tó sọ di oṣù tó tún tẹ̀lé ìdámẹ́wàá tí ó yọ lákòókò oṣù yẹn tó bá máa yọ kò ní yọ ìdámẹ́wàá mọ́ ìdámẹ́ẹ̀ẹ́dógún ló máa yọ. sẹ́yìn fọkàn bá kínní lọ ipò tí ẹ̀ fẹ́ẹ̀lì o kò lè yọ ìdámẹ́wàá nínú oṣù tó lọ ó wá fẹ́ yọ ìdámẹ́wàá oṣù tó lọ nínú oṣù yìí ìdámẹ́ẹ̀ẹ́dógún ìdámẹ́wàá àkọ́kọ́ tó yẹ kó sọ òun ló máa san tó bá san yẹn tán yẹ̀yẹ̀ tó wá sọ títí oṣù tó wà níbẹ̀ yìí. ìdámẹ́wàá nínú ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn kejì bó ṣe kan olówó ló kan tálákà bó ṣe kan àgbàlagbà bẹ́ẹ̀ ló kan ọmọ kékeré. ṣùgbọ́n ní ti òfin ẹ̀sìn Islam ìdá kan nínú 40 èrè tàbí èlé tó gun ojú owó tí a fẹ́ fi ṣiṣẹ́ fún ọdún kan ni ẹni tó bá ní agbára láti yọ zaka ló ti máa yọ zakatu ẹ̀. èyí ni wípé lẹ́yìn ìgbà tí a bá fowó ṣiṣẹ́ fún ọdún kan tán la tó lè yọ zakat ení. ẹlẹ́ẹ̀kejì tí a bá fẹ́ yọ zaka a gbọ́dọ̀ yọ zaka nínú owó tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́. èrè tó bá gun owó tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ inú ẹ̀ láti yọ zakat. tá a bá fẹ́ wá yọ zakat èrè gangan tí a fẹ́ yọ zaka nínú ẹ̀ á pín sí ọ̀nà 40. ọ̀nà mélòó? ọ̀nà 40 táwọn olóyìnbó ń pè ní 40. inú 40 wọn láti wá mú ẹyọ kan tá a mú òun ní zakat. ẹ gbọ́dọ̀ tóbi. ṣé àlàyé wọn ò yé? àníṣe zakat ọ̀ranyàn ni bó ṣe wá jẹ́ ọ̀ranyàn ẹ̀ẹ̀kan lọ́dún là máa ń yọ. tábà sì yọ àní yọ nínú ojú owó tá a fi ṣiṣẹ́. èrè tó bá gun ojú owó tá a fi ṣiṣẹ́ fún ọdún kan inú ẹ̀ láti yọ zakat. zakat á fẹ́ yọ nínú èrè yìí á pé èrè òun sí ọ̀nà 40. ìdá kan nínú 40 òun láwàá mú tàbí yọ zakat. bí àpẹẹrẹ bóyá mo bẹ̀rẹ̀ business fún ọdún tó lọ gbà tó bá fi di ọdún yìí owó tó gbèrè owó mi gẹ́gẹ́ bí èrè 2004 naira ni
lápèjúwe pé màá mo fi 10,000 naira mo fi bẹ̀rẹ̀ òwò lọ́dún tó lọ bàtí màá fi wá ọ pé mo wá ṣe èrè tó gbèrè owó mi 2,004 naira ni sàká ti dọ̀rọ̀ yàn fún mi láti yọ nínú owó yẹn torí pé èrè ó ti gbèrè owó mi èló ni wàá yọ owó tí mo jẹ lérè òun ń pín sí ọ̀nà 40 ìdá kan nínú 40 òun ní fi yọ zakat so ẹni tó yẹ pé 2004 lọ yọ ló gbèrè owó rẹ̀ owó tó máa yọ ní zakat 15 naira ni ẹ gbọ́dọ̀ tóbi bí a ṣe rí wọ́n ní ìwọ̀n ẹyẹ níwọ̀n tẹ́ ọlọ́run sì dá wa ọ̀dà alọ́lá jura wa lọ ọwọ́ aṣeéṣe kọjá pé ẹlòmíì ní tó gbèrè owó tiẹ̀ lọ́dún bóyá 700,000 ni 700,000 ló gun èrè tó jẹ́ èrè tó gun ojú owó ẹ̀ èló ni ó yọ gẹ́gẹ́ bí sàká lọ́dún nígbà tí bàbá gbé kalẹ̀ níṣòro wọ́n ní 17,500 naira ni ó jẹ́ zakat tó máa yọ lọ́dún ẹ gbọ́dọ̀ ń tóbi ǹjẹ́ pẹ̀lú gbogbo òdẹ̀kùn tọ́lọ́ wọn ṣe fún wa ní ìsìlámù tí ò ṣe nínú ẹ̀ mọ́ tí ò ṣe sínú ẹ̀sìn míì tábà wá rí àwọn alówó mọ́yọ̀ zaka ó yẹ ká mọ̀ yìí pé ntọ́fà tọ́pọ̀lọpọ̀ àwọn aláwó mọ́yọ̀ zaka fi dẹni àná nítorí pé wọ́n ń jẹ ègún mọ́yán ni àṣẹ tọ́lọ̀ ń pa wọ́n tọ́lọ̀ ní kí wọ́n ṣe wọ́n kọ tí ikún sọ́lọ́hún wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run wọ́n fi ń ṣàwẹ́wà ní ò jẹ́ kí owó wọn kó bá wọn kalẹ̀ yàtọ̀ sí pé wọ́n wà kó sínú wàhálà tí wọ́n ní bọ́mọ̀ nínú ayé yìí tó bá jẹ́ òun ìdàlẹ̀ kìámọ̀ Ọlọ́run gẹ́gẹ́ fúnra tó wọ́n pa á láṣẹ yìí pé ìyà tẹ́nìkan jẹ́rú ẹ̀ rí òun ti pèsè ẹ̀ kalẹ̀ fún gbogbo alówó mọ́yọ̀ sàká kọ́lọ̀ kó sọ wánú ya rẹ̀ fakatibu asa rabbi wa najlu malikin adébáyọ̀ sídi rabbi min kulli irfani. barakallahu fika. àmín. gbogbo ẹ̀ ní a categorize ẹ̀ ní. bẹ́ẹ̀ni. sóríyé bẹ́ẹ̀ni. láti rí owó tó kéré gbogbo tá a ti dé rí mílíọ̀nù gbogbo ẹ̀ láti ṣèrò ń bẹ̀. bẹ́ẹ̀ni. kí o lè bá a jẹ́ àǹfààní fún gbogbo wa. bẹ́ẹ̀ni. gbogbo eléyìí la máa ń kà tí a bá ti bẹ̀rẹ̀ tafsiri bẹ́ẹ̀ na bá a ṣe ṣe eléyìí náà la ṣe ìwé nípa ogún pínpín tó yẹ pé tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tafsiri láti kọ́kọ́ sọ gbogbo iye bẹ́ẹ̀ ti lè pínpín gbogbo iye ọ̀nà ìwé yìí náà ń bẹ ní lọ́tọ̀ so gbogbo eléyìí intanẹ́ẹ̀tì náà ni ọ̀rọ̀ ti sàkáàtì kọ́ ló mọ́sá fàlẹ́ bárẹ́kà sí fún àmín. ní sìn mo fẹ́ kí bá a ṣe wá síbí yìí kí wíwá bí wa kó ní àmì. Allahu Akbar. mo fẹ́ kẹ́ ẹ gbowó fún mọ́lásí kẹ́ ẹ gbowó fún ilé ọlọ́run. Allahu Akbar. tí ó jẹ́ pé lẹ́ẹ̀ fi kọ́ lẹ̀ pé ńgbà tá a wá owó báyìí ni wọ́n gbà lé ní. Ahsanallahu. Salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.